Yes, hold on, please. Hey, hold on. Error. How are you? Fine. Can you fake and so team Jesus? Can't you see? Labo, I love you so much. What food you so much. Come, look, just tell me yes. Fine, please. Yes, madam. No, listen to me, madam. Already you are. I love you so much. Madam, sugar, baby. Ìdùnnú mi. Ọ̀rẹ́ mi. Ó ibi ni mo wà. Báwo ni iṣẹ́? Oh, pẹ̀lẹ́. Ó wà jàre. Baby, how are you? Really fine. See your mommy. Pẹ̀lú ọ̀rẹ́ mi, ṣó wà bored? Èmi enjoy ara mi o. Nígbà tí mo rí dùnnú mi. Ọmọ. Isha, I was just thinking about you. Yeah, ọ̀rẹ́ mi máa wà lónìí nílé o. Iṣẹ́ dẹ̀ ni kò ṣe má ṣe. Ọlọ́run, bàbá ẹ̀ ló jọ. Ó kàn ṣe à ń smile ni. Kó ló ń ṣe ìyanu kí n tètè rọ́kọ mi o. Lágbára Ọlọ́run wo very soon. Ọmọ mi ò lè wait láti rí dáàdì ẹ̀. Ọlọ́run á bá mi nù mí jí ẹnu. Kí ló máa jẹ báyìí? Kí ni kí n sáré bẹ̀ pípẹ́? Oúnjẹ. Ṣé mo ṣe wà ẹnu mi kò rún anything? I'm telling you, today has been so ethic for me. Oh yeah. Bó ṣe ń ṣe mí sìn, bí kí n ṣáṣáwà, kí n undress kí n dẹ̀ sùn. Maybe when I sleep, I will. Lọ shower ń gbà yẹn kó wá relax. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Let me just look, I'm going to undress. Okay. Pẹ̀lẹ́. You're welcome, baby. Yes, mommy, welcome, ma. Sugar love, sugar darling. Oh my God. Why see you lórí o? Ìdùnnú mi o. Ọ̀rẹ́ mi. Jọ̀wọ́ lè bá mi get omi. All right, love. No one will bring water for me, okay? Mr. Man, I'm talking to you. Agbọ́pọ̀ ti try gan. Bí àtàná lẹ ti wà tẹ́ wá dúró tì wọ́n. Ẹni tó ní ilé ẹ̀ ti dé, ẹ wá máa lọ lẹ́yìn. Jọ̀ọ́ dákun, má bínú. Ó ṣe ya létí lápá ọmọ báyìí. I mean, ọjọ́ olùmọ̀ tó gbẹ̀rì pé ọkọ ọmọ tí ẹ̀ ni mo jẹ́. Yes! Ṣé tó bá ń sọ ọkọ mọ́ mi ẹ̀yìn, ó máa ń rí bákan létí mi. I don't get it. Ṣé àwọn Yorùbá máa ń sọ kíní kan? Wọ́n máa ní tí ọkọ ìyá yẹn tó bá ju bàbá yẹn lọ, bàbá là ń pè ó. And last time I checked, this place is being owned by your mother, my own girlfriend. Fine, ẹ kú àlàyé, ó yé mi kò sí wàhálà. But the last time I check, ìyá mi ló nílé, èmi náà ni mo ní. So what's your own? That point ma sọ fún ẹ sí. Bí tèmi ṣe jẹ́, she is my fiancé. Bí tèmi ṣe jẹ́ nìyẹn. Tó bá yẹ pé mi ní ẹni, màá ní sùúrù kí n fi òrùka sí lọ́wọ́ kí n tó máa pera mi ní fiancé. Hello, ògbóhùn jó pẹ̀lú ẹ ni. Sorry, ma appreciate, má jẹ́ kó wà physical. Mami, mo ti bá ń ṣe omi ìwẹ̀yìn onígbóná gan mo fi bá ń ṣe so that òtútù ò ní mú yín ẹ wá lọ wẹ̀ ẹ jẹ́ kí n assist yín láti dìde. Mami, 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 èmi ò rí rẹ lè rí o. Mami, ṣe ṣeré ni ẹ dìde náà.
Mọ́mì! Mọ́mì ẹ dìde! Mọ́mì ẹ máa sọ pé ẹ sùn mí! Mọ́mì! No! Kí ló ṣẹlẹ̀? Mi ò mọ̀, mi náà rí gbọ́ ọ̀dá mi lónìí. Mommy, no, please! Habibola. Ìtùnú mo wà ń bì. Kitchen ló wà. Ó mú wa ń jà rẹ̀. Báwo ni? Dáadáa ni o, káàbọ̀, báwo ni iṣẹ́? Very fine. Káàbọ̀. Báwo ni? Mo ṣe mi lẹ́ẹ̀ bó ṣe dọ́ yìí. Ṣé gbogbo ilé tó wà nílẹ̀ inú tó? Gbogbo ẹ̀ máa dà. Ọwọ́ náà la máa fi gbogbo ẹ̀ sí. Àdúrà náà la máa gbà. Ṣé o mọ̀ pé wọ́n ní ọmọ ẹni kú? Ó yá ju ọmọ ẹni sọnù lọ. Ẹ tá a rí, ó kú ni ó ń rin àmọ́. Èmi dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe ìyanu lọ́jọ́ kan. God will surprise us. Àmín, àmín. Má ronú mi tẹ̀fẹ́ kó ro anything. God is your strength. Pẹ̀lú ọ̀rẹ́ mi. Ẹ ṣé gan ni mo appreciate ẹ ṣé. Báwo ni iṣẹ́? Fine. That one has gone. Another day is tomorrow. Àmín. Ọ̀rẹ́ mi, to my surprise, mo kàn rí for sale níbi iwájú ilé ẹ̀ ni. I was like, ṣé wọ́n kọ́ lo plan ẹ̀ ni? I'm telling you. Òótọ́ àbèrè. Ṣé mo fi rí ẹ̀ṣẹ̀ rí fún ẹ lánàá? Bọ̀ wọ́n lè ta léèyàn lẹ́yìn èèyàn ni. Ọ̀rẹ́ mi, you see this country tower, I know it is corrupted already. So there's nothing impossible. Hey. They can do and undo. For sale, àbọ̀tọ̀ níbi tó gbé sí. I told you, I saw it with my 2 eyes. Surely, got him to my son saying, let's get in touch with your lawyer very fast. So that while he explain bó bá ṣe ń lọ fún lawyer, he only take action on time. No, tí wo bá tiẹ̀ wá jáde ńkọ́, báwo ni mo ṣe fẹ́ mọ̀? Ṣé ìwọ tó tiẹ̀ jáde kúrò nílé? But thank God we've known. Phone mi dáná kí n tiẹ̀ pé tí màá mú later. Jẹ́ kí n get phone mi kí n sáré pé lawyer. Oh my God. Hey. Àwọn tenants ẹ wá sọ tán wà nílé ńkọ́. Gbogbo wọn láti fúlì wé wọn máa jáde kò sí ilé jàǹpátá nínú wọn lè lọ́hùn. Àwọn gan mọ̀ pé fìdí ẹ̀ làwọn wọ́n jáde bó kó wá lẹ́sìnsìnsìn wọ́n jáde láàárọ̀ ọ̀la. Owó wa ń kọ́ báyìí èwo lè fẹ́ dín wa ń bẹ̀. Wọ́n iná búrẹ́dì àfi tẹ́kù bá jẹ kò ṣeé dín. Ẹ bá a dín. Kò ṣeé dín lọ́ọ́ máa jẹ àríṣòro lìgbọ́n ṣòro náà bá ló bá rí tìṣòro kí wà níbẹ̀. Ọ̀pọ̀ sáré owó àti gbàgbé ìkálàrà. Orí yóò fẹ́ jẹ́ nìyàn. Orí wo? Wọ́n bá láwọn ọmọ wẹ́wẹ́ wọn mọ̀ gbá bọ́ọ̀lù wáyé. Owó yẹn nìyẹn nígbà tí bá a ti náwó yẹn. Ọlọ́run máa jẹ àríṣòro ṣòro náà pa aláàfin ká. Mo sọ fún ẹ pé kò ní sùúrù Àríkẹ́. Sùúrù la lè fi ṣe gbogbo ẹ o. Wọ́n ṣáà ní sùúrù tó bá ti bí wọn tán sìn. Ọkàn wa balẹ̀ gbogbo tó bá wọn la lè ṣe sí ọkọ mi. Ṣùgbọ́n máa ní sùúrù. Ọlọ́run á dẹ̀ máa fún ẹ ní sùúrù yẹn tó máa fi ní. Ṣé wọn kí bàbá ọkọ ẹ ó ní sánsán lórí. Ṣé àfọkùn ẹ balẹ̀ kò sí nǹkan kan tó bá ti bímọ tán báyìí. Kò sí wàhálà kan mọ́ àwa fúnra wa náà àwa gbé ẹsẹ̀ ń ta máa ṣe fún wọn. Má bínú ọkọ mi màá máa retí ẹ agbára Ọlọ́run kò ní sí wàhálà ó dà ọkọ mi ó dàbọ̀. Ẹ bá lọ́mọ wẹ́wẹ́ wọn lè mọ gbá bọ́ọ̀lù wáyé. Ayé ń kánjú, ayé ń
sọ̀rọ̀ kúmọ́kúmọ́ pé ilé o bá ṣe sẹ́jọ owó tí wọ́n rí rìlíìsì ọkọ rẹ̀ jẹun tó òfin ní gan papọ̀ mọ́ àwọn tán gan pa. bọ́n tí kí ni gbogbo wa tẹ̀ ń wò yìí ná ìwà burúkú lélẹ́yìí tẹ̀ ń wò yìí. yes kí ló tẹ fẹ́ ta lẹ́mọ́ mi lórí. kí ló fẹ́ máa ṣọ̀ṣẹ̀ yìí látijọ́ ìyá àrí ẹ lílé àrí awọ́ ẹwọ́ ẹ̀ àrí àmọ́ bí ló gbà lọ òwò adéṣe yìí ká ní sọ pé kìíní sábà jọ ṣọ́kálà máa tálẹ̀ yìí lìgbọ́n ni. níbo lèmi ti bá yín sọ́pẹ́ kẹta lé ọkọ mi àǹtí ìjà ni babaláwo wa aláma tálẹ̀ yìí adéjọ fẹ́ràn sí kálá máa tálẹ̀ bọ́ adébí àbá ẹ̀ ó ti tilẹ̀ kó káṣá lọ. wọ́n sàsọ wọn lé Lájídé olówó lọ́hùn o kó mọ̀ gbà gan pamọ́ àwọn tó wà lọ́hùn ká dẹ̀ sẹ́ǹdì owó sí i kó lè wálé àbí. gbogbo wa tẹ̀ ń wu gbogbo ẹ̀ ló lérè ṣé ẹ ti gbọ́ ọ̀kan tí mo sọ fún yín. ẹ jẹ́ ká dijú ná ká ṣe bí ẹni kú káwé ẹni tí ó sunkún ẹni ẹ jẹ́ ká bùrìnbùrìn ká fẹsẹ̀ lọ́gbà káwé ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ dádì nígbà wo lẹ di agent tẹ wá mú báyàwó ara ilé tèmi. kò rí bẹ́ẹ̀ ló mú babaláwo wá gbà rí ọ. òun ló mú babaláwo wá nítorí kíni ẹ má dílé mi lórí ẹ kò ń ṣẹjọ́ mi kẹ o kò ń ṣẹjọ́ mi kẹ ẹjọ́ Ọlájídé kẹ lè gbọ́n ń wo. ẹ wò wọlé ṣé ò sí. ẹ wò ó wà o ara Ṣadé ọmọ mi lé òyà. kí ló mú. wọ́n ní ibà ó tẹ̀mí gbóná ó tó mi bì gbogbo ẹ lómi ṣe ó tẹ̀ ti sún mi wẹ̀ yìí ńgbà náà ṣe máa wọ́n ní kàlà ya kínní kan aya gbogbo ẹ àwọn kọ̀wé lé mi lọ́wọ́ mi tẹ̀mọ́ bí ilé ìtọ̀wé sì kẹ wọ́n bá ní 30,000 láà máa san lè gbọ́n. kí ló jẹ. kò jẹ nǹkan kan àjọ jẹun láà èyí ká bá mi wówó ẹyẹ. ṣọ́ọ̀ṣì mo sì ń lọ. ibà lágbára ó tẹ̀ ti rú mi wẹ̀ yìí lè gbọ́n. ó pọ̀ lọ́wọ́ tèmi náà ṣùgbọ́n. ẹ kó yòókù rí ká máa wá kiri. ìdá mẹ́wàá gan ni ó yẹ ń ti dá láti Sunday ti pẹ́ tí ń dá. ká máa ṣe ti sẹ́yìn. ó lè bá kéré bóyá kó lọ ọ̀dọ̀ Lájídé gbogbo ń tàn wí ó kéré nù tọ́lọ̀ ń ṣe fún. mo lè jẹ́ kí mi àtètè lọ sọ́dọ̀ Lájídé èyí ẹ ṣe. gbogbo ọ̀rọ̀ ọmọ yóò tẹ̀tí fún mi kí a máa ṣàárẹ̀ ní gbogbo ìgbà ó ti sún mi àfi gèrè lípò ọ̀hún ló bá kì í mọ́lẹ̀ ní àbá gbé dùgbàdùgbà ó di ọ̀rìbìtà ìgbàlá débẹ̀ lọ́ba ní ẹ ká ya fọ́tò ká ya gbá ká ó tẹ̀ mú wẹ̀ fún mi tẹ̀ bí tí instruction torí inú mi ti pò pọ̀ ìgbàlá débẹ̀ lọ́ba ní kala wá 30,000 wá olíbà wá bí o kálí kí wàá gbà mí kí wàá yí ká gbà mí o. àǹtí mi ṣe fẹ́ gbọ́ ṣe mọ̀ wípé okùn ọmọ ìyá yìí and blood is thicker than water tí n bá ní owó ìlọ́wọ́ tí mo kọ̀ tí mi ò fún yín tí mi ò kó kalẹ̀ ó kù mí ó kú ẹlẹ́dàá yóò pọ̀ lọ́wọ́n ọba tó dá wa ṣe understand but àsìkò tí ẹ wá yìí ilẹ̀ gbẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi gbogbo àpò mi ń sìn kò sówó lọ́wọ́ mi tó bá jẹ́ pé ìyàwó mi wà lẹ́sìn màá ti pè é màá yá 30,000 yẹn lọ́wọ́ ẹ̀ màá kó fún yín but ó ti lọ sọ́jà ó ti bá business ẹ̀ lọ kó dẹ̀ tó dé ó dalẹ̀ pátápátá. Jídé ọ̀rẹ́ jọ kí bàbá mi pèyàwó ẹ lórí fóònù kí àlìkí àwálé ká wá kó bú mi kọ́mọ yìí máa kó Ṣadé là. àǹtí mi kí n pè kó lẹ́nu business ẹ̀ ń ta máa ṣe ni wípé bóyá kẹ́ máa lọ lé tó bá dé lálẹ́ tí n bá rí 30,000 yẹn yá lọ́wọ́ ẹ̀ tí n bá rí yá lọ́wọ́ ẹ̀ ni o màá pè yín pé kẹ́ ẹ wá gbà kò má dẹ̀ kó fún yín. tí bá ti rówó yá lọ́wọ́ ẹ̀ ẹ yà fọ́kọ̀ o. ògbóni ṣe ní pẹ́ ṣe ti ráyè mi wá yìí o. sórí máàkì mọ́ máàkì mọ́. sórí Ọlọ́run ló ṣe bó ṣe ṣe ọmọ ní èkú ọmọ ọlọ́mọ ní mọ́ kú má wò pọ́ Lájídé ló pọ́ ẹ lọ́mọ bó kó wọ̀n lẹ́ẹ̀gan ọmọ náà lè padà gbẹ́mìí mi. mo tẹ̀ kí kọ fún mi kí tẹ̀ kọ fún mi kí àkọ́dọ̀ wù ṣé mo yẹ kí kọ fún mi kí àkọ́wé yẹn dọ̀. wọ́n fi lẹ̀ òun ṣe tiẹ̀ ni kò sí tọ́lọ́run. wọlé mọ̀kálí bí ìbá lówó mi lẹ́jẹ̀ lọ́rùn o mi rẹ̀ níbi líle di lára Lájídé kẹ́ o ó dáa. ó rí bó o ṣe ń sọ wá pẹ́pẹ́pẹ́ mo máa ń tó lè ṣe o. kí máa ṣe mí ti bá lọ́lọ́run lọ́wọ́ mi wọ ohun àtìyàwó ẹ lọ́lọ́run lọ́wọ́ ó ti dáa. kó o gbàgbé gbogbo ẹ̀. àmọ́ gbogbo ohun líyàwó ẹ̀ bá máa dá lára kí àwọn máa dá lára kò sí kí lè máa ṣe. mo ti gbọ́.
Àjàdí ẹ kújọ́ mẹ́ta. Àjíkẹ́ ti jẹ́ nkẹ́lẹ̀ Àjíkẹ́ ń ṣèyàwó ó fi kòkò ṣẹran pẹ́pẹ́yẹ. Ọ̀gá ẹ mọ ilé wọ ẹbí wọ. Ilé wo ló wọ mo ní ọmọ mọ̀ pé ilé wọ́ mọ́ ṣẹlẹ̀ ìwọ báyìí tí làárọ̀ náà ròyìn ilé ń kọ́. Ẹ mọ o ẹ wá o okun ló wà lílẹ̀ Àwórì kò mí ṣe é bùlì gbọ́n. Ọ̀dà gbogbo wọn wọ́ olówó lánàá ìrì ọmọ kí ló wá dé ọ wá fi music kọ́ mi. Mi ò lè ráyè wá lànà o nítorí ikú lì mí jó mi lọ́wọ́ sẹ́yìn ó ju kí àwa bí lànà lọ. Wo àbúrò mi àti mi wá sẹ́yìn ìyàwó ẹ wá bá mi àti mi wá sẹ́yìn lẹ́tíjọ́ mẹ́ta láàlì gbọ́n lílẹ̀ yìí. Àárín ṣé wọn lọ sọnù sọ́dọ̀ mi ni. Kò mí ṣe wẹ́ ẹ̀ wọ́n sọ wọ́n ní ká lọ sí tọlọ́pàá. Ṣé mo jù yàn sápò ní bàbá ni mo gbé pamọ́. Ó bẹ̀tẹ̀ tí mi sọ̀rọ̀ wẹ̀ yìí pàápàá kó bá mi sọ̀rọ̀ wẹ̀ mi wá ronú káníyà ìjẹ́ ló dẹ̀sẹ̀ yìí o nítorí ẹ̀bùrọ̀ mi yẹn ó lówó o. Iṣẹ́. Ìyàwó ẹsẹ̀ san lórí o ìgbàlè wà láyé ìyàwó ẹ̀ olíjẹ́kẹ́ nìkan kan àtúmọ̀ lè gbọ́n o àtọ́ máa léwa ìpẹ́ ẹran lè jọ́rọ́jọ́ o. Nígbà wá gbórí mi kàlìkà ní kí mi ṣe mí sẹ̀ yìí kí mi ṣe mí nígbà wá rò pé àsìkò dé ìjẹ́ dé sẹ̀ yìí nígbà ní kí àwa bá ẹ wàá wá ṣe ìpè babaláwo nítorí mo ti sọ fún ọ làwọn lè gbọ́n wọn kálí mi ilé ẹ̀ bá kan lè gbẹ́jọ́ lè bá mi wá àbúrò mi láṣẹ máa rí lè gbọ́n nígbà ní kí àwa bẹ wàá wá ṣe ìpè babaláwo. Kò sí ìmọ̀ pé sẹ́fẹ̀ nǹkan gidi ló gbé wá ká mọ́ lẹ́yìn ọlọ́mọ ṣe wọn nǹkan gidi ló gbé wá kò síṣẹ́ tí lè ṣe tó o bá ti wà mẹ́ mo lè fọ òkú. Nígbà tí mú ẹ la báwọn ìwọ náà wá bẹ̀rẹ̀ o mọ kí àwọn babaláwo yẹn ti máa ń ṣe láwọn oríṣiríṣi ọ̀rọ̀ ká láwọn mìíràn ìran lóríṣiríṣi àkúmọ̀.